Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátìlẹyìn fún Peter Obi àti Rabiu Musa Kwankwaso lábẹ́ àgbékalẹ̀ àti orúkọ tí wọ́n pè ní OK Movement, àwọn náà mà ti darapọ̀ mọ́ Peter Obi lórí wípé kí Ààrẹ Bọ́lá Tinubu kọ ìwé fipò sílẹ̀ láì ṣe pé ó ṣe ẹ̀ṣẹ̀ kankan yàtọ̀ sí àìṣedéédé Ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n pè ní OK Movement, àwọn ni wọ́n fi ọ̀rọ̀ yìí sórí ìkànnì ayélujára X èyí tí a mọ̀ sí abẹ́yẹfò tẹ́lẹ̀ tí í ṣe Twitter. Nínú ọ̀rọ̀ ọ̀hún, àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ OK Movement tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi àti Rabiu Musa Kwankwaso fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ń làwọn náà fi ọ̀rọ̀ náà léde wípé àwọn ìbágbà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níyànjú àti lámọ̀ràn wípé kó kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé Ààrẹ Tinubu ti kùnà láti mú ìlérí ṣẹ àti gbogbo àdéhùn rẹ̀ èyí tó ṣe ìlérí fún àwọn ọmọ Nàìjíríà lọ́dún 2023 wípé ó kọ̀ láti mú ṣẹ. Kàkà kí ó dẹ̀ lára ewé àgbọn ń ṣe ní tún le sí o. Wàyí o, bẹ́ẹ̀ bá gbàgbé, Peter Obi náà sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà ní rẹ̀ yìí lẹ́yìn tẹ́ni tí í ṣe Prime Minister ti orílẹ̀-èdè Britain Keir Starmer tó kọ ìwé fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí Prime Minister ní orílẹ̀-èdè náà. Òun ló mú Peter Obi kóun náà gbà á lámọ̀ràn wípé ó yẹ kí Ààrẹ Tinubu náà gbérú ìgbésẹ̀ akin yìí, ṣùgbọ́n kò ní í gbé o nítorí wípé ìwà ìbàjẹ́ ó ti mọmú láyà oníkálukú wọn. Lẹ́yìn tí Peter Obi sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ń làwọn alátìlẹyìn Peter Obi náà sọ ọ́ wípé ohun tí Peter Obi sọ yìí àwọn náà faramọ́. Ó yẹ kí Tinubu kọ ìwé fipò lẹ̀ ní o nítorí kò ṣe nǹkan kan, kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ìtún fi ọmọ rẹ̀ dáàjọ́ obìnrin ni. Nípa ìdí èyí, ọ̀nà kan ṣo èyí tí Ààrẹ Tinubu lè gbà jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó mọ̀ wípé akọni ni, òun náà ni wípé kó kúrò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí, kó gba ẹlòmíín láàyè èyí tó ṣe tán láti fi ara jìn àti láti mú àyípadà rere bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé òun mà ló ti fi òfin de lílọ bíbọ̀ ọkọ̀ àti àwọn ohun tó ní í ṣe pẹ̀lú lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó bíi kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta, alùpùpù ọ̀kadà fún wákàtí 16 léyìí tó ní kí onílégbélé o láwọn ìjọba ìbílẹ̀ èyí tó ń lọ bíi 10 ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jù àwọn ìjọba ìbílẹ̀ èyí tó súnmọ́ gbọ̀ngàn National Park igbó kan èyí tí í ṣe ti ìjọba ní ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òun gbé ìgbésẹ̀ yìí lójúnà láti lè jẹ́ kí ààbò tó péye ó fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè rẹ̀. Ṣèyí Mákindé èyí tó sọ ọ̀rọ̀ yìí sọ di mímọ̀ wípé lílọ bíbọ̀ ọkọ̀, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá wọn ò ní fi àyè gbà láti aago 4 ìrọ̀lẹ́ títí di aago 8 ọjọ́ kejì èyí tí ṣe wákàtí 16 kí onílégbélé fún odidi ọjọ́ 3 láti lè wá ojútùú ọ̀nà àbáyọ sí ètò ààbò láwọn ìjọba ìbílẹ̀ 10 ọ̀hún èyí tí ọ̀rọ̀ kàn. Ó ní bá a bá rí ẹnikẹ́ni yòówù èyí tó ta àpá sí òfin yìí, dájúdájú onítọ̀hún kò ní fi ara lé lọ o, yóò jẹ pankẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ kan èyí tí ọ̀gbẹ́ni Bashiru Babatunde ẹni tí í ṣe akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi léde lórúkọ gómìnà Ṣèyí Mákindé, kónílégbélé ọ̀hún òun ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 24 tí í ṣe ọjọ́rú nínú oṣù kẹfà ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí títí di ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò gbé gègé ọ̀hún kúrò lórí àwọn àyè èyí tí wọ́n ti ní kónílégbélé èyí tí wọ́n sì ní wọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó tàpá sí òfin náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.
ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín IGP Ọlátúnjí Dísù òun mà ló ti fi òfin de lílo ìkànnì àwọn ayélujára èyí tí kìí ṣe ti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá káàkiri igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún Dísù sọ wípé púpọ̀ nínú àwọn ọlọ́pàá lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n ń wọ aṣọ ọ̀hún tí wọ́n sì ń rí wọn tí wọ́n ń jó tàbí ṣe nǹkan ìmíì lórí ìkànnì ayélujára léyìí tí wọ́n ní kò tọ̀nà rárá, bẹ́ẹ̀ sì rèé kò sí lábẹ́ òfin iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí. Nípa ìdí èyí, iléeṣẹ́ ọlọ́pàá láti ọwọ́ ọ̀gá àgbà ọ̀hún wọ́n ti wá fi òfin dè é. Wọ́n ní yàtọ̀ sí àwọn ìkànnì ayélujára èyí tó jẹ́ ojúlówó ti iléeṣẹ́ ọlọ́pàá nìkan tí wọ́n sì fọwọ́ sí tí wọ́n mọ̀ nìkan ni wọ́n fi àyè lẹ̀ fún tí wọ́n lè lò fún àwọn ènìyàn tó tọ́ láti wà lórí ìkànnì ayélujára náà fún ìlọsíwájú àti fífi ìròyìn ránṣẹ́ sí àwọn ará ìlú ní ìlànà èyí tó bá òfin mu. Ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún wá ní ó ti di èèwọ̀ báyìí, bẹ́ẹ̀ sì ni ó ti di ẹ̀ṣẹ̀ fún ọlọ́pàá yòówù èyí tó wọ aṣọ ọlọ́pàá tàbí ó lohun ìdánimọ̀ ti ọlọ́pàá kí wọ́n máa rí káàkiri orí ayélujára lọ́nà àìbófinmu tí kìí ṣe ti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Wọ́n ní irúfẹ́ ẹni tó bá tàpá sí òfin yìí tó sì jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá onítọ̀hún yóò jẹ́ pankẹ́rẹ́ ìjọba lábẹ́ òfin. Lákòótán, wọ́n ní ohun gbogbo òun ló ní ìlànà àti òfin. Má fòkó mi dá ọ̀nà ọjọ́ kan báyìí òun ni èèyàn ń kọ́. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ọ̀hún ti sọ, ó ní lótìtọ́ lódodo iṣẹ́ èyí tí àwọn ayélujára tí wọ́n ń ṣe ó ní kò kéré jù ní ìgboro ayé. Ó ní ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọlọ́pàá ni wọ́n ti ṣi àǹfààní ọ̀hún lò léyìí tí ò sì bójúmu tí ò tọ̀nà. Nípa èyí, wọ́n ní ẹnikẹ́ni yòówù èyí tó bá lo ìkànnì ayélujára náà lọ́nà àìbófinmu dájúdájú onítọ̀hún yóò jẹ́ pankẹ́rẹ́ lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn afurasí adigunjalè méjì kan èyí tó ti wà ní àkóló wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi léde, Ọláyínká Àyànládé ṣe lálàyé nígbà tó ń jábọ̀ fún àwọn oníròyìn, sọ wípé àwọn adigunjalè méjèèjì ọ̀hún èyí tí wọ́n rọ́wọ́ tó òun ló jẹ́ wípé agbègbè Sábó nílùú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ń gbé. Ọjọ́ 15 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí ńlọ́wọ́ pálábá àwọn ségi sọ́wọ́ àwọn ọlọ́pàá èyí tó wà ní ojú òpópónà márosẹ̀ ìlú Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́. Níbi ìdánidúró ṣe àyẹ̀wò ọkọ̀ èyí tí àwọn ọlọ́pàá ń ṣe ní ọwọ́ ti tẹ àwọn afurasí ọ̀hún pẹ̀lú ohun ìjà olóró èyí tí wọ́n rí gbà kúrò lọ́wọ́ àwọn ènìyàn náà. Ó ní àwọn méjèèjì ọ̀hún èyí tí wọ́n fi orúkọ wọn léde ní Ibrahim Muhammed Damba àti Ndako Sulaiman. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ní agbègbè Ìjẹ̀bú-Òde mọ́ Ṣàgámù òun ni wọ́n ń gbé ní Sábó èyí tó wà nílùú Ṣàgámù. Ó ní níbẹ̀ ni wọ́n ti gbéra lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ibi, ṣùgbọ́n tí ilẹ̀ mú wọn nítorí Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan báyìí ní tòlóhùn. Àwọn méjèèjì náà ni wọ́n ní ìwádìí ó ń tẹ̀síwájú lórí wọn. Ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí bóyá wọ́n lè rọ́wọ́ tó àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́ láìsí ìwárarò. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, àwọn tí wọ́n jẹ́ lára àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Brother Mike àti ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ Mario Wazobia, àwọn méjèèjì wọ̀nyí mà ni wọ́n ti pè fún wípé kí wọ́n fi ọwọ́ òfin gbé Very Dark Man fún ọ̀rọ̀ kan àti fọ́nrán kan èyí tó tọwọ́ Very Dark Man jáde níbi tó ti ń dúnkòokò mọ́ ọ̀kan nínú àwọn akẹgbẹ́ wọn èyí tóun náà jẹ́ adẹ́rìn-pòṣónú èyí tí wọ́n pè ní D1. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún, fọ́nrán kan èyí tí Very Dark Man ti padà yọ kúrò lórí ìkànnì ayélujára rẹ̀, níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé
ọjọ́kọ́jọ́ ìgbàkigbà yòówù tí òun bá fojú gan fèè díwọ̀n ó ní nǹkan méjì ni yóò ṣẹlẹ̀ yálà kí òun nà á títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀ tàbí kóun kúkú pa á lọ́wọ́ kan níbẹ̀ ni Very Dark Man bá ní ó ní tí òun bá na díwọ̀n tó rẹ̀ ẹ́ débi pé kò lè dìde olóhùn mọ̀ wípé ọgbà ọlọ́pàá ni wọn yóò ti ọ̀rọ̀ òun mọ́ tí wọn yóò sì gbé òun lọ ó ní ṣùgbọ́n tóun bá lù ú tóun pa á dànù kúrò nínú ayé ó ló dáhùn lójú wípé ẹ̀wọ̀n lòun yóò ti lo ìṣẹ̀mí òun sì ti ṣetán láti ṣe ọ̀kan nínú méjèèjì wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Very Dark Man jáde lẹ́yìn ọ̀rọ̀ yìí òun ló mú Brother Mike àti Mario Wazobia pè àti wọ́n ti ké sí ìjọba báyìí tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti fi ọwọ́ òfin gbé Very Dark Man lórí ọ̀rọ̀ ìdúkokò ikú mọ́ díwọ̀n èyí tó ti ẹnu rẹ̀ jáde tí wọ́n sì ní ẹ̀rí fọ́nrán rẹ̀ lọ́wọ́ síwájú kó tó di wípé Very Dark Man ó yan fọ́nrán ọ̀hún kúrò lórí ìkànnì ayélujára rẹ̀. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun èmi níléeṣẹ́ wa mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa ọ̀nà òní náà wá Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited